Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé ẹ mà káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o, láṣẹ Èdùà, ẹ ò ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ wo, ẹ ti mọ̀ wípé èmi ò kí ń pa àwọn èèrà tí ò lọ́mọ nínú. Àsìdégò lélẹ́yìí, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lórí ọ̀wọ́rọ̀ àwọn ọ̀bàyéjẹ́, lórí àwọn àfáà ọ̀bàyéjẹ́, gbogbo ọmọ Yorùbá. Ọlọ́run ti ṣe o, Ọlọ́run ti tú àṣírí ti tú, ọwọ́ ti tẹ àfáà èyí tó pààyàn nílẹ̀ Kwara. Pàápàá jùlọ mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó máa ní kápẹ́ wọn láwá látìlẹ́yìn, ó máa ní àwọn sọ̀pọ́tà, ó máa ní àwọn bàbá ìsàlẹ̀ tó jẹ́ pé wọ́n fi ń ró arákùnrin tó fi lè pa odidi ọmọbìnrin yìí. Gbogbo ọmọ Yorùbá ẹ gbọ́ tó bó ṣe lọ. Bẹ́ẹ̀ ni o, ilé ẹjọ́ Ìlọrin èyí tó wà ní Kwara State wọ́n ti sọ àfà Abdulrahman Bello àti àwọn márùn-ún wọ́n ti sọ wọ́n sí Òkèkúrá Correctional Center lórí ẹ̀sùn ìpànìyàn èyí tó lọ èyí tí wọ́n fi pa arábìnrin undergraduate Adéfàlú Afsa Yetunde ọmọ final year student ní Kwara State College of Education. Bẹ́ẹ̀ ni èyí tí ó pa ọmọbìnrin yẹn, mo ní kí n mú yín débẹ̀ tán ni. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ó ní àwọn èèyàn tó jọ ṣiṣẹ́ yẹn, àṣírí wọn ti tú àwọn èèyàn tó jọ ṣiṣẹ́ yẹn. Pàápàá jùlọ àkọ́kọ́ ni Abdulwasiu, ẹmọ fọ́níẹ̀sìn, wàláhì tàláhì bí àṣà mùsùlùmí kò sí ọmọ kìrìsìtẹ́nì kan àbọ̀ ọmọ babaláwo kan, gbogbo àwọn tó jọ ṣe gbogbo wọn ọmọ mùsùlùmí ni wọ́n. N tó fọ́nì jù ni pé gbogbo wọn ọmọ mùsùlùmí ni wọ́n, torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ kò lè possible kéèyàn ní confidence àti kún èèyàn tó yìí. Àkọ́kọ́ ni Abdulwasiu tó jẹ́ ọmọ ogójì ọjọ́ ó lé kan, bẹ́ẹ̀ ni which is 41 years. Àgbàlagbà lélẹ̀ dẹ̀ jẹ́ nínú wọn, ọmọ 41 years, bàbá 41 years, mùsùlùmí ni ó. Ìkejì ni Sulaiman Muhyiddin tó jẹ́ ọmọ méjìdínlọ́gbọ̀n, ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n which is 28 years. Ìkẹta ni Jamiu Uthman, ọmọ mọ́kàndínlọ́gbọ̀n which is 29 years. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ṣé rí pé àwọn mùsùlùmí ẹ̀yin náà ẹ wojú àwọn ìkà, ẹ wò ká. Ilé ẹjọ́ ó ti padà gbé fún wọn pé àwọn mẹ́ta yìí wọ́n máa padà fèsì ìdájọ́ wọn lábẹ́ bó ti wù kó mọ́, látàrí wípé wọ́n kún àwọn ènìyàn ta. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé kó ṣiṣẹ́ ẹnìkan ní wèrè àwọn àfáà yìí ṣe? Pàápàá jùlọ wọ́n tún digunjalè, wọ́n tún mólè mọ́lẹ̀, ṣeré lérí ibú wọn, wọ́n mólè mọ́, ṣó jẹ́ kó tún mólè mọ́lẹ̀ mọ́ tara wọn. Àṣírí wọn ti tú o, ìwádìí ti lọ rẹ́kẹrẹ́kẹ́ lórí wọn. Ẹ wo, ìwádìí ti lọ lórí wọn, ẹ jẹ́ kí n mú fún yín. Ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìwádìí àkọ́kọ́ èyí tí a ṣe ni pé Abdulrahman Bello èyí tó dẹ́ ẹ̀ṣẹ̀ yìí wípé a ti mọ̀ pé ó ní àwọn ẹmẹ̀wà tí wọ́n jọ ṣe. Nígbà tí ìwádìí yìí lọ, ibẹ̀ ni Abdulrahman Bello ti wí pé no be me go suffer, only you suffer. Èmi nìkan kọ́ ni màá jẹ ìyà yìí, mo láwọn fáǹsì, mo láwọn mẹ́mbà, ẹ má jẹ́ kóhun nìkan dájẹ́. Bó ṣe pe Sulaiman, ó pe Wasiu, ó pe Abdulwasiu, ó pe Sulaiman Muhyiddin, ó pe Jamiu Usman, ó dẹ̀ pe Abdulrahman Jamiu. Gbogbo àwọn tó jọ ṣiṣẹ́ láàbì ẹ̀ kíá àṣeyà tó yà lẹ́ni tó lù mí ò ní dàfọ́, tí yà bá tó yà wá jẹ́wọ́. Bó ṣe jẹ́wọ́ nìyẹn o. Ǹjẹ́ ẹ ti gbọ́ bí ìwádìí tún ṣe ń lọ dáadáa wípé kí ni kókó kan tó fi pa arábìnrin? Ẹgbọ́n tó sọ, ó lóun fẹ́ fi ṣògùn owó ni. Ṣé báwọn àfáà ló máa ń sọ pé káyé máa ṣe kíni, káyé máa sáré ọlá? Ó lóun fẹ́ fi ṣe ògùn owó, yàtọ̀ sí pé ó pa kó tó pa arábìnrin yìí. Ó mà ti jí ní gbogbo nǹkan kó tó pa arábìnrin, gbogbo ẹ̀ṣọ́
gbogbo ohun ẹ̀ṣọ́ tárábìnrin yìí ní gbogbo ẹ̀ pátápátá ni ó gbà lọ́wọ́ ẹ̀ ló jí kó. Ó ní òun fẹ́ parábìnrin fún oògùn owó. Àáfà náà ń ṣoògùn owó. Àáfà náà ń ṣoògùn owó. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti sún ẹjọ́ ẹ̀ lọ sí C-Division Headquarter ìyẹn ní ọjà ọba nílọrin sí ọ̀dọ̀ àwọn anti-robbery section. Bẹ́ẹ̀ ni o, àáfà ń ṣoògùn owó. Ìwádìí tún fi jẹ́ pé wá pé kì í ṣe òun nìkan ló ti bẹ̀rẹ̀, kò ṣe orí arábìnrin yìí nìkan ló ti bẹ̀rẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe é. Ṣẹ̀rí pọ̀ dájú èèyàn lélẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe é. Gbogbo ẹ̀yin tí ẹ lọ́wọ́ nínú ìbàjẹ́ ilẹ̀ Yorùbá, bọ́lọ́run ó ṣe máa mú yín nìyẹn. Báṣìírí yín ó ṣe máa tú, àṣírí yín ò ní bò láṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni ẹja ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni kan jẹ́ kó wá pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Bẹ́ẹ̀ ni ẹ wo ṣẹ̀rí àlọ́ àbí kí lẹ pé ibo lẹ ló ti bẹ̀rẹ̀ náà. Ẹ kọ́kọ́ fi orí àwọn ilé ṣe practical níbi tó bá ti bẹ̀rẹ̀, bóyá kẹ̀dẹ̀ kọ́wọ́ lọ sí ilẹ̀ Ọ̀yà ni. Ẹ lọ forí wọn ṣe practical, ẹ yọjú ẹ yẹsẹ̀ wọ gbogbo ọwọ́ ẹ gé dànù, ẹ gé kíní ọmọkùnrin àbí gbogbo nǹkan tí ṣẹ̀rí àlọ́ bá máa gbà ẹjọ́ gbà lára wọn. Àbù wọn. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ó mà ṣe fárákùnrin yìí o. Ó mà ṣe o. Odidi àfáà tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni ẹ ti torí ẹ̀ dáná sun gbogbo ṣọ́ọ̀ṣì. Mo ṣọ́ọ̀bù tó bá jẹ́ pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni kí wèrè ìmáàmù yín ṣífù ìmáàmù yín mùfútì ìwé á ti jáde o. Pàápàá jùlọ olú ìwò náà á ti jáde á ti sọ̀rọ̀ tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn mìíràn ni. Àbí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn òtítọ́ ó jẹ́ kó sì wá àwọn tó fẹ́ ta àwọn tó fẹ́ ta ẹ̀yà tó kùn yẹn tó fẹ́ tà fún. Àbí ó jẹ́ kó sì wá wọn. Àbí eléyìí ò kí ń ṣe first time ẹ̀ kó tó lè ní ìgboyà láti kún odidi èèyàn. Kò ṣe àkọ́kọ́ ẹ̀ láìṣe ẹran àbí láìṣe ẹran. Ẹ wo gbogbo ọmọ Yorùbá Nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Àwọn àfáàrẹ o nǹkan ṣẹlẹ̀ nínú ayé sórílẹ̀-èdè rẹ̀. Ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè yìí. Ẹ wo ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè yìí. Ìdí nìyí tá fi sọ wípé orílẹ̀-èdè yìí ò fẹ́ bọ́ oníkálukú mọ́. Ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè, ẹ jẹ́ pín gàrí kó oníkálukú ó máa lọ. Èyí tá a ṣe ti tó. Ẹ wo èèyàn mi, bàbá mi ẹ bá mi bó kó lọ fà. Ẹ share, ẹ subscribe dàrí, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ o. Àwọn máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣúná àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀rù. Gbogbo ẹni tó bá láwọn ní dé, òun máa láwọn ní dé bá. God bless Yorùbá Nation. Ó dàbọ̀.